let's say even government no fit really do much. So we need to join hands with the government by protecting ourselves. If una wan organize vigilantes, even if na orphanage una make for the vigilantes, make dem rule am. Some people say if they carry gun now give all these communities make dem protect themselves, say the communities dem go dey do highway robbery, dem go dey kpai people. Lis ten to me. If you calculate all the highway robbery wey don happen for dis country, e no reach one state wey herdsmen don kpai. Kábíyèsí Ọlọ́run. I would rather say they get highway robbery, say they stop you, they snatch your car, they carry your motor go, than this herdsmen attack where they go on for Nigeria, where they'll go burn over 200 people alive, where they'll go do all these things, all this atrocity, all this barbaricness. I would rather say they snatch properties. So if you are scared, say, oh yeah, if they harm vigilantes, if they start to let guns, if they do the problem, So Nigerians, we need to protect ourselves, else we will learn, and we will learn the hard way. Don't play. Ṣé ẹ gbọ́? Ó ní wọ́n ti rẹ́dì fún wa, wọ́n rẹ́dì fún gbogbo wa báyìí. Báwo la ṣe fẹ́ ṣe? Ọ̀nà wo ló kù tá a fẹ́ gbé gbà? Lẹ́yìn wípé kí gbogbo wa náà ká ṣe kí ni? Ká dìde. Àwọn bàbá wa ní ṣàkátà pàrà báyìí lèèyàn ṣẹ́ fún wọn. Bẹ́ẹ̀ ni, tó bá lè ṣomi kó ṣomi, tó bá lè ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀, tá a bá sì ń dúró wò wò níran báyìí. Ìmúra tí àwọn ará bí ìmúra lẹ̀ dè wá ó ní agbára tó pọ̀. Ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kò ní fún wọn ṣe lágbára Ọlọ́run. Ní gbogbo ìgbà tí wọ́n bá ń rò lọ́kàn wípé ó ní àwọn fẹ́ dojú ìjà kọ wá, àwọn tó lágbára jù wọ́n ló á dojú ìjà kọ wọ́n lágbára Ọlọ́run. Nídìí èyí gbogbo wa ẹ jẹ́ ká lọ múra. Ẹ̀yin ọ̀dọ́ ẹ múra, gbogbo ẹ̀yin ọkùnrin ẹ múra, àwa ìyá náà ẹ jẹ́ ká múra. Mo mọ̀ pé lágbára Ọlọ́run á fún wa ṣe o. Ojú ò ní tì wá o. Ọlọ́run ogun tó pọ̀ jù wa lọ kò ní ká wa mọ́lé o. Wọ́n ti ń bọ̀ o. Ṣé ẹ gbọ́? Wọ́n ti ń bọ̀ o. Àdúrà wa gbà lágbára Ọlọ́run. Orí gbogbo wa ò ní gbàbọ̀dé, ẹlẹ́dàá wa ò ní bógun lọ lágbára Ọlọ́run. Àdúrà wa gbà, ojú ò ní tì wá. Mo kí gbogbo wa o. Ẹ ṣé. Ojú tẹ́ ẹ fi ń wò mí, ojú yẹn ò ní fọ́. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi lágbára Ọlọ́run kò ní dí o. Ẹ bá wa pín, ẹ jẹ́ kó délé kó dóko kí gbogbo àwọn èèyàn lè gbọ́ kó mọ bó ṣe ń lọ nínú ìlú yìí. Ojú ò ní tì wá. Mo kí gbogbo wa nínú ilé aláyọ̀ yìí. Ẹ ṣoríire o. Èmi náà ni ti yín tòótọ́. Àṣeyọrí ọmọ Yorùbá tí mò ń fẹ́ yín fúnre. Tẹ́yin náà ń fẹ́ mi fáyọ̀. Ire ayọ̀, ìbùkún, ìgbéga, àṣeyọrí kò ní tán nínú ilé gbogbo wa o.